ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lọ́jọ́ tòní tí ń ṣe ọjọ́ Tuesday April 21 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo sì bọ Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣe bọ Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanranyan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tó lè rí bákan lọ́jọ́ tòní jẹ́ o. Ìrẹ́pọ̀ tó dánmọ́rán lè má sí láàrin ẹ̀yin àti àwọn tó jẹ́ bí olólùfẹ́ yín rárá lọ́jọ́ tòní. Ó sì ṣe ká ìgbọ̀ra ẹni yé kó fẹ́ pọ̀ dáadáa láàrin ẹ̀yin àti bí ẹ̀gbọ́n bí àbúrò yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́jọ́ tó tún ṣe é pé iṣẹ́ náà lè fẹ́ rí bákan. Ẹ lè máa ṣakitiyan fúnra yín níbi iṣẹ́, kẹ́ má rí sọ́pọ̀tà ọkàn rárá lọ́jọ́ tòní, tí èyí sì lè fẹ́ bí stress rẹpẹtẹ fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ ìjẹ́jọ́ tó ṣe é pé èèyàn kan bí àbúrò àbí ẹ̀gbọ́n abẹ́ni tó súnmọ́ yín ó lè fẹ́ kọ́ sí issue fún yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára dáadáa, kí ẹ praise eléyìí dáadáa, kó má sí issue, kó má sí wàhálà, kó má sí ìdààmú láàrin ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín. Ẹ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin fúnra lára yín náà ẹ wá fira yín lọ́kàn balẹ̀ dáadáa. Ẹ fúnra yín lọ́kàn balẹ̀ dáadáa torí ó ṣeé ṣe kí ìbínú kó fẹ́ máa ru láti inú ọkàn yín wá, kẹ́ fẹ́ máa ra èròǹgbà tí ó tọ́ gan pẹ̀lú àwọn nǹkan kan lè sọ sí yín lọ́kàn tó ṣe é pé ó lè jẹ́ nǹkan tí kò wulẹ̀ dára lọ́jọ́ tòní, tàbí kó jẹ́ nǹkan tó dára ṣùgbọ́n tó ṣe é pé àti àṣìbọ̀ ẹ̀ lè lágbára. Tó bá jẹ́ nǹkan tó dára lẹ́rù, ẹ rí dájú pé ẹ mọ́jọ́ míì láti fi activate plan tẹ́nìyàn, torí tẹ́ bá activate plan kankan lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó fẹ́ lágbára díẹ̀, kí ó fẹ́ fún yín ní wàhálà tó ní agbára láàrin ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín. Ẹ rí dájú pé ẹ mú sùúrù tẹ́ bá ní pínyàn kan nu wọn, bóyá wọ́n hùwà bí ìkanra àbí nǹkan kan, ẹ ò lè jìnnà sí wọn láti fi avoid issue. Ẹ rí dájú pé ẹ dá wà lẹ́nìí gan ló tún dára, kẹ́ ṣe prayer dáadáa. Iṣẹ́ gan lọ́jọ́ tòní tẹ́ bá rí gbéṣẹ́ náà fẹ́ dàbí gbà pé ó fẹ́ lágbára bákan, ẹ wulẹ̀ tó bá ṣe pé ẹ lè tún skip ẹ̀ dọ́jọ́ míì kò sí wàhálà. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ó lè rí bákan, ẹ mú sùúrù lò dáadáa. Ọ̀rọ̀ iṣẹ́ lè rí bákan, relationship náà lè rí bákan, bẹ́ẹ̀ sì ni owó ṣeé ṣe kí ó fẹ́ rí bákan náà pẹ̀lú. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lò, kí ẹ lo ọpọlọ pípé yín, ọgbọ́n ìjìnlẹ̀ tọ́lọ́run fún yín àti ìmọ̀ tọ́lọ́run fún yín, kẹ́ fi mójútó ohunkóhun. Ẹ má ti wàjùwàjù bọ́ nǹkan, ẹ má kánjú ju bó ṣe yẹ lọ. Ẹ má jẹ́ kí iná ìbínú tó ń jó nínú yín, ẹ má jẹ́ kó jó láùláù púpọ̀ ju bó ṣe yẹ lọ ní ọjọ́ tòní. Kí ẹ mú sùúrù lò ló dára. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Aago 12:15 láàárọ̀ sí aago 1:30 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́ fún yín, látàrí pé ó ṣeé ṣe kí àwọn àǹfààní kan wọlé fún yín lọ́jọ́ tòní. Àǹfààní igi owó látara akitiyan tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn nǹkan tẹ́ bá ṣe níṣẹ́ lénìí ẹ máa rèrè ń jẹ lórí ẹ̀. Ẹ túbọ̀ ṣàkitiyan, tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí ẹ máa ráǹfààní, ẹ máa róore jẹ dáadáa. Ọjọ́ tòní sí rèé, ìrínisí yín máa fẹ́ tún dára yàtọ̀. Ẹ máa fẹ́ múra dáadáa, ẹ máa fẹ́ dùn rí lójú, ó sì dára kẹ́ múra dáadáa, kí ẹ dùn rí lójú lọ́jọ́ tòní. Ṣíṣe lè máa bí kí àwọn èèyàn tún gba ti yín dáadáa, táwọn èèyàn máa tún fẹ́ bá yín ṣe. Bẹ́ẹ̀ sì ṣe ń sọ̀rọ̀ náà, ẹ jẹ́ kí ó jẹ́ ìtúnṣe pé àfanimọ́ra dáadáa lọ́jọ́ tòní. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Ẹ fẹ́ ra mọ́tò, ẹ fẹ́ ra ọkọ̀, ẹ fẹ́ kọ́ ilé, ẹ fẹ́ ra nǹkan tuntun èyíkéyìí lọ́jọ́ tòní, ẹ lè kówó rà. Nǹkan tẹ́ bá kówó rà lọ́jọ́ tòní lájẹ̀ tó ṣe kó máa láṣì dáadáa. Kò ní jẹ́ pé ẹ ra mọ́tò lénìí ó bàjẹ́ lọ́la, kò ní sí ìyẹn níbẹ̀. Àsìkò yìí dára láti fi invest dáadáa lọ́jọ́ tòní, kò sí wàhálà rárá. Ọjọ́ tòní gbogbo plan tẹ́ ti ní lórí pé báyìí mo fẹ́ ṣe business mi, ọ̀nà tí mo fẹ́ gbé gbà lélẹ̀, ẹ lè activate ẹ̀, kò sí problem. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà á lọ dáadáa. Ire owó náà ṣeé ṣe kó wọlé fún yín lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1:30 ní ọ̀sán sí aago 3:15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ ìkíyèsára báyìí òun lọ́jọ́ tòní jẹ́ o. Ẹ ní láti kíyèsára dáadáa torí àwọn tí wọ́n fẹ́ yín dénú ló máa pọ̀ láyìíká yín lọ́jọ́ tòní o. Àwọn tí wọ́n fẹ́ yín dénú ló máa rọ̀gbà yín ká lọ́jọ́ tòní. Ẹ má fi ṣẹ́yìn fẹ́nikẹ́ni tó máa fẹ́ ba iṣẹ́ jẹ́ fún yín o. Ẹ má fi ṣẹ́yìn lẹ́nikẹ́ni lọ́wọ́ bí lágbájá bá mi mójútó kínní, lágbájá bá mi sáré ṣe iṣẹ́ kọ́sítọ́mà yìí. Ẹ má ṣe bẹ́ẹ̀ rárá, kó má ba ṣàkóbá fún yín, kó má ba yín bí yán pọn yán rí o. Àwọn èèyàn tó rọ̀gbà yín ká lè ní ẹ má trust wọn pàápàá rárá. Ẹ wulẹ̀ falẹ̀ mọ́ nǹkan yín fúnra yín. Ẹ sì ṣe prayer lórí pé atẹ́gùn aburú kó má fẹ́ lù yín, kẹ́nikẹ́ni má ràn spiritual attack burúkú sí yín ní ọjọ́ tòní. Ẹ ṣe prayer dáadáa lé lórí, kẹ́ má rí wàhálà, kẹ́ má rí dààmú. Bẹ́ẹ̀ sì ni àlákàlà ó ṣe ṣe kí ó fẹ́ wáyé fún ọ̀pọ̀lọpọ̀ yín ní ọjọ́ ti tòní lóru mọ́jú. Ẹ kíyèsára àlákàlà tí ẹ bá lá, ẹ tètè ṣe prayer lé lórí. Ẹ sọ jáde, kẹ́ ṣàlàyé jáde tẹ́ bá mọ̀ pé àlákàlà ni, kó má bá wá sí ìmúṣẹ. Torí àlákàlà téèyàn bá lá ó dára kéèyàn sọ. Èyí tó bá jàlá tó da téèyàn bá wá lá téèyàn fún rẹ̀ mọ́ pàlà tó da ní, ìyẹn ni ò dára kéèyàn sọ kó lè wá sí ìmúṣẹ.
kẹ́ kíyèsára dáadáa ní ọjọ́ tòní nípa ọ̀rọ̀ iṣẹ́ lè lọ dáadáa tẹ́ bá lè falẹ̀mọ́ṣẹ́ fúnra lára yín láì gbé sí ọwọ́ ẹnikẹ́ni. Kọ́sítọ́mà náà sì kẹ́ mú sùúrù pẹ̀lú wọn, kẹ́ bá wọn ṣe pẹ̀lú ìrẹ̀lẹ̀ kí ó má sì pé ìjà máa wáyé láàrin èèyàn àti kọ́sítọ́mà lọ́jọ́ tòní, àbí kọ́sítọ́mà máa fẹ́ máa wò pé báwo lẹ lè ṣe bá ẹ ṣiṣẹ́ wọn dáadáa lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ relationship yín ó lè má dá rárá, torí ẹ gbọ́dọ̀ finú tẹ́nikẹ́ni rárá lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ owó, iye owó ṣeéṣe kó wọlé fún yín tí ẹ bá ráyè láti falẹ̀mọ́ṣẹ́ dáadáa lénìí. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ó sì tún jọjọ́ tó lè rí bákan because nínú ọkàn yín náà ó ṣeéṣe kí àìbalẹ̀ ọkàn kò déédé máa wáyé fún yín, kẹ́ má mọ̀ nǹkan tó ṣe fún yín nípayà àbíjà rárá. Ẹ lè fẹ́ ní mood swing rẹpẹtẹ lọ́jọ́ tòní, kí mood yín má fi bẹ́ẹ̀ da, ó lè máa switch, ó lè da díẹ̀ báyìí kó tún rí bákan díẹ̀ báyìí. Ẹ rí dájú pé ẹ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni tápá bá ka fẹ́yìn tẹ̀ ń wò mí, ẹ lè ṣe sàárà, ẹ lè bọ ẹgbẹ́ ní ọjọ́ tòní, ẹ lè ṣàwọn nǹkan tó jọmọ́ spiritual activity lọ́jọ́ tòní. Spiritual activity tẹ́ bá ṣe ó lè wọ̀n gbèsè ayé lọ́wọ́ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni lórí ọ̀rọ̀ iṣẹ́ náà ó ṣeéṣe kí iṣẹ́ kó fẹ́ rí bákan, ẹ kíyèsára. Iṣẹ́ tó bá ti jẹ́ pé bóyá ọ̀nà jíjìn ni àbí iṣẹ́ tẹ́ bá fẹ́ gbà lọ́jọ́ tòní, ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ lẹ́gẹ́ bíi tiwa báyìí, ẹ rí dájú pé ẹ béèrè sí dáadáa ń bẹ ṣiṣẹ́ ìṣe mo lè dáwọ́ lé, ṣé kò ní padà bí wàhálà, tí kò ní padà bí ìdààmú. Ẹ̀yin tẹ́ jẹ́ kọ́ńtráktọ̀ náà ẹ béèrè sí dáadáa, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú lágbára lọ́wọ́ Ọlọ́run bá. Pàápàá lọ́wọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní, iṣẹ́ lè fẹ́ stress yín bákan díẹ̀. Ẹ̀yin oníràwọ̀ cancer, ẹ lè fẹ́ rí stress díẹ̀ ní ibi iṣẹ́ tàbí nǹkan tẹ́ ò tiẹ̀ rò kàn rárá tá fẹ́ fún yín ní wàhálà díẹ̀. Ẹ rí dájú pé ẹ kíyèsára. Iṣẹ́ á lọ dáadáa tí ẹ bá ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni relationship yín náà ó máa lọ dáadáa níwọ̀nba bó ṣe yẹ kó lọ tẹ́ bá tún falẹ̀mọ́ gbígbàdúrà àti prayer dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni iye owó ṣeéṣe kó wọlé fún yín náà lọ́jọ́ tòní tẹ́ bá lè falẹ̀mọ́ prayer lẹ nílò lọ́jọ́ tòní dáadáa. Ẹ sì má ṣe jẹ́ kí mood swing yẹn kó mú yín lẹ́mìí. Ẹ má fàyè gba mood swing rẹpẹtẹ kó má bàa jẹ́ kẹ́ wà down throughout the day. Brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rìrì Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní ọjọ́ tó wá dára ló jẹ́, kò sí wàhálà, kò sí ìdààmú fún yín ní ọjọ́ tòní o. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe pé ìrẹ́pọ̀ tó dánmọ́rán tó wà láàrin èèyàn àtàwọn ọ̀rẹ́ yín tẹ́lẹ̀ á túbọ̀ wọnú ara sí dáadáa. Ìrẹ́pọ̀ yín máa túbọ̀ wọnú ara sí dáadáa tó ṣe pé ẹ̀yin gan máa feel alright. Ẹ máa fi ìbí gbà pé àwọn tó wọ̀gbà yí mi káyè wọ́n ń ṣe nǹkan tó ń mú kínú mi dùn, wọ́n ṣe nǹkan tó mú káyọ̀ mi kún. Àsìkò yìí náà sì rèé, ó jásìkò tẹ́ lè béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni. Ìbájẹ́ ìrànlọ́wọ́ iṣẹ́ tẹ́ bá wọ̀ pé iṣẹ́ tẹ́ ń ṣe yìí ó heavy jù fún yín, ẹ lè pe ọ̀rẹ́ yín kan gbé lágbájá ṣó lè wá ràn mí lọ́wọ́. Wọ́n á ṣe bẹ́ẹ̀, wọ́n á ràn yín lọ́wọ́ torí ẹ̀yin náà ti fi ìgbà kan ràn wọ́n lọ́wọ́ rí. Àwọn nǹkan tẹ́ bá nílò bí support lénìí ẹ béèrè lọ́wọ́ ẹnikẹ́ni, kò sí wàhálà. Connection yín máa dára lọ́jọ́ tòní. Àwọn tẹ́ bá wọ̀n gbó ti pẹ́ tẹ́ ti jọ sọ̀rọ̀, ó ti pẹ́ tẹ́ ti jọ jíròrò tó dàbí customer yín tó ti lọ, ẹ lè test wọn lénìí, ẹ lè pè wọ́n lénìí, ẹ lè rán wọn létí lénìí. Ó ṣeéṣe kíkan nu wọn ní iṣẹ́ tó máa gbé fún yín lọ́jọ́ tòní tó ṣe pé ẹ tún máa fi fa customer wọlé padà. Ọjọ́ tòní ọjọ́ rẹ̀ pọ̀ ló jẹ́, láwùjọ gan ẹ máa tayọ. Bẹ́ẹ̀ sì ni kẹ́yìn náà rí dájú kẹ́ ṣe dáadáa sí àwọn èèyàn tó rọ̀gbà yín ká lénìí, káwọn náà lè ṣe dáadáa sí yín padà. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà, iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó náà sì ṣeéṣe kó wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22, ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ṣùgbọ́n tún lè rí bákan tí ẹ bá kíyèsára látàrí pé níbi iṣẹ́ yín lọ́jọ́ tòní stress á fẹ́ pọ̀. Ohun tó lè fẹ́ bí issue ó lè fẹ́ wáyé fún yín ní ibi iṣẹ́ lọ́jọ́ tòní. Ohun tó lè fẹ́ bí kí ẹ máa rò pé kí ló dé tí iṣẹ́ yín dà mí láàmú báyìí, kí ló dé tí nǹkan báyìí ṣẹlẹ̀, ó lè fẹ́ wáyé fún ọ̀tá yín lọ́jọ́ tòní. Ó kẹ́ kíyèsára dáadáa. Ní ìdàkejì náà sì rèé, ẹ̀yin àti ẹni tó dàbí olólùfẹ́ yín àbí ẹ̀yin àti èèyàn kan tẹjọ ní nǹkan kan tẹjọ dàpọ̀ tẹ́lẹ̀, wọ́n lè fẹ́ náwó aburú sọ́tá yín lọ́jọ́ tòní. Kí ẹ ṣe prayer dáadáa káburú èkéyìí kó má ṣe kọlù yín o, ìjàmbá èkéyìí kó má ṣe kọlù yín spiritually, physically, kẹ́ má rí wàhálà, kẹ́ má rí dààmú. Ẹ lè fẹ́ stress ara yín lórí èèyàn kan tó tún dàbí olólùfẹ́ sí yín tàbí ẹni tó ṣe pé ẹjọ́ ní nǹkan kan tẹjọ dàpọ̀, bóyá ẹjọ́ ń fẹ́ra ní ráńpẹ́ ni, bí ẹni náà jẹ́ bí àlè yín ni àbí nǹkan kan. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, issue lè wáyé dáadáa láàrin ẹ̀yin àti irúfẹ́ ẹni ní ọjọ́ tòní. Ó dára kí ẹ wà ní orí ọwọ́ yín dáadáa lọ́jọ́ tòní, kẹ́ sì falẹ̀mọ́ prayer dáadáa, kẹ́ má rí wàhálà, kẹ́ má rí dààmú, kẹ́ má rí jàǹbá láti ibikíbi ní ọjọ́ ti tòní. Ìkọ̀kíkan tẹ́ bá sì ń ṣe lọ́jọ́ tòní ó gbà ronú jinlẹ̀ dáadáa nípa ẹ̀, gẹ́gẹ́ bí ẹ ti ṣe máa ń ṣe tẹ́lẹ̀ náà. Ẹ ronú jinlẹ̀ dáadáa, ẹ má jẹ́ kí nǹkan kan ṣe yín kẹ́ wá ní pé ẹ sáré kánjú ṣe, ẹ tẹ̀ ti gbàgbé ni. Ẹ reset brain yín, kẹ́ ronú jinlẹ̀ dáadáa nípa àkọ́kíkan tí ẹ bá ń ṣe lásìkò yìí kó lè gún régé, kó lè rí bí ẹ ṣe ń fẹ́,
white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Iṣẹ́ lè rí bákan, relationship yín lè rí bákan, owó náà lè rí bákan, ṣùgbọ́n bí ènì bá rí bákan, ọ̀la máa dára ju èní lọ lágbára Ọlọ́run bá. Aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ tòní, ọjọ́ tí ó gba ìkíyèsára ló jẹ́ láàrin ìyàtọ̀ olólùfẹ́ yín o. Ọwọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní ẹ lè fẹ́ stress ara yín for the cause of your lover lọ́jọ́ tòní. Ó lè jẹ́ pé bóyá nǹkan kan ló máa ṣẹlẹ̀ sí wọn àbí nǹkan kan ló máa nídìí support látọ̀dọ̀ yín tá jẹ́ pé a fẹ́ la stress lọ díẹ̀ fún yín. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ọkọ yín àbí olólùfẹ́ yín kan wọ́n lè máa ròròǹgbà tí ó tọ́ sí yín o, wọ́n lè máa fìdí bákan nípa yín lọ́jọ́ tòní. Ó sì lè jẹ́ pé wọ́n máa hùwà kan tó ṣe pé a fẹ́ bí kẹ́yìn kan máa rò pé kí ló ń ṣe lábájá, kí ló dé tó ń wà báyìí, kí ló dé tó ń fún mi ní mood swing báyìí, kí ló dé tó ń fún mi latitude báyìí, báwo ló ṣe ń ṣe báyìí. Gbogbo yẹn lọ́jọ́ tòní ṣeéṣe pé ó ṣẹlẹ̀, ṣùgbọ́n tẹ bá lè rí dájú pé ẹ lúkèwé kúrò sáìdì ibẹ̀ yẹn, ẹ fálẹ̀ mọ́ láìfù ti yín. Ní ìdàkejì náà sì gé ó ṣeéṣe gé èèyàn kan tó ṣe pé ó tọ́jọ́ mẹ́ta tètè ríra tàbí ẹni tó ṣe pé ọ̀nà yín jìn síra kí ṣùfẹ́ wáyé láàrin yín náà lọ́jọ́ tòní, tàbí kó ṣe pé fẹ́ gbọ́ ìròyìn kan látọ̀dọ̀ wọn tó ṣe pé a fẹ́ mú kí inú yín dùn kí má sọ ìdàkejì lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer pé gbogbo ìròyìn burúkú kó má yà lọ́dọ̀ yín lọ́jọ́ tòní o. Ẹ wulẹ̀ wà lórí ọwọ́ ti yín, ẹ rí dájú pé ẹ jìnnà sí mood swing, ẹ má wojú ṣe rárá, ẹ má wọ̀n bí bóyá lábájá kan fún yín latitude láìfù tí yín ní kẹfà lẹ́mọ̀ lọ́jọ́ tòní. Kíṣẹ́ lè lọ dáadáa, relationship yìí yẹn o lè má lọ dáadáa lọ́jọ́ tòní. Ẹ wulẹ̀ fìyẹn sẹ́gbẹ́ kan nípa ọ̀rọ̀ títí owó òṣìṣẹ́ kiri owó wọlé fún yín tí ẹ bá ráyè falẹ̀ mọ́ṣẹ́ dáadáa. Tí relationship bá lọ dáadáa lénìí, á lọ dáadáa ní ọ̀la. Magenta jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tòní, ọjọ́ tó wá dára ló jẹ́, ọjọ́ tó tayọ ló jẹ́. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe pé ẹ máa rí àwọn nǹkan kan bí àǹfààní láti ibi tẹ̀tẹ̀ ìṣẹ́ sí rárá, láti ibi tó ṣe pé ẹ̀sìn ẹ̀rọ kan rárá. Àǹfààní lè dìde láti ibikíbi. Opportunity èyíkéyìí tó bá wáyé lọ́jọ́ tòní ẹ grab ẹ̀. Ẹ lè rí support olólùfẹ́ yín kan lọ́jọ́ tòní támú kí inú yín dùn, támú káyọ̀ yín kún. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ fẹ́ máa ní high libido bákan, kí ó máa wùn yín bí ìbálòpọ̀ lọ́jọ́ tòní. Ó dára kí ẹ lọ́jọ́ tòní pẹ̀lú olólùfẹ́ yín. Ìbáṣepọ̀ yín lálẹ́ ọjọ́ tòní á jẹ́ tó ṣe pé á bí kí ìbáṣepọ̀ yín kí wọnú ara, jẹ́ kí marriage yín kó tún fìdí múlẹ̀ dáadáa sí. Ọjọ́ tòní ọjọ́ olólùfẹ́ ló jẹ́, ọjọ́ tó tún dára púpọ̀ láti fi falẹ̀ mọ́ nǹkan tí ẹ ti plan tẹ́lẹ̀, tẹ́ ti invest lé lórí tẹ́lẹ̀, ẹ falẹ̀ mọ́ dáadáa. Bẹ́ẹ̀ sì ni nǹkan tó ẹjọ́ dàpọ̀ pẹ̀lú yàn, ẹ tún falẹ̀ mọ́ dáadáa lásìkò yìí kí o lè rí bí ẹ ti ṣe ń fẹ́. Introspection tẹ́ sì ní lásìkò yìí àbí lánàá òde yìí, ẹ lò ó kẹbẹ̀ sí iṣẹ́ lé lórí káwọn nǹkan tí ẹ̀ ń fẹ́ kó lè tó yín lọ́wọ́ dáadáa níbikíbi, kò sí wàhálà rárá. Àwọn èèyàn máa láìkì yín dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ló ṣeéṣe kí ẹ fẹ́ sẹ́ǹsì gbígbà pé àbáyé yín fẹ́ yí padà àbí nǹkan fẹ́ yí padà, ó fẹ́ dọ̀tun ní ọjọ́ ti tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ lọ dáadáa, relationship yín náà wọnú ara. Nípa ire owó ṣeéṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní, kódà bí ìfà ni ó ṣeéṣe kó rí lọ́jọ́ tòní fún yín. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní, ọjọ́ tó lè rí bákan ló jẹ́ láàrin èèyàn tó lólùfẹ́ yín. Ìbáṣepọ̀ èèyàn tó lólùfẹ́ yín ó lè jẹ́ pé bí ìjà àbí bí àwọ̀ lè wáyé láàrin yín, tàbí kí nǹkan kan ṣẹlẹ̀ sí wọn tó ṣe pé inú yín lè má dùn sí rẹpẹtẹ. Kò ní sí láburú, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú lágbára Ọlọ́run. Ọ̀nà tó máa kọ sóníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀, ẹlòmíì ìjà ni, ẹlòmíì àìgbọ́ra-ẹni-yé ni, ẹlòmíì á ní kankan tó fẹ́ nọ́ọ̀sì fún wọn tó ṣe pé a fẹ́ la stress lọ, a fẹ́ làágùn lọ ni. Ó máa rí inú ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ̀ṣẹ́ nǹkan ṣe. Gbogbo nǹkan tó bá tẹ́yín lọ́rùn kan ni kí ẹni ẹ ṣe lọ́jọ́ tòní. Àwọn nǹkan míì wà tó yẹ pé àwọn yìí gbígbà pé àkíní ìfàájì ni, kíní ìgbádùn ni, kíní mo fẹ́ fi fúnra mi pleasure ni, bóyá bí ìṣìnà ṣíṣe, bóyá bí ọtí mímu, bóyá bí àwọn nǹkan ìgbafẹ́ míì. Ẹ jìnnà sí díẹ̀ lọ́jọ́ tòní. Ó bẹ́tà kẹ́ má wulẹ̀ mọtí rárá lénìí, ó bẹ́tà kẹ́ má ṣe ṣìnà rárá, ó bẹ́tà kí ẹ jìnnà sí àwọn nǹkan tí ó dàbí ìgbà pé enjoyment tó lè pa yín lára, ẹ jìnnà sí lọ́jọ́ tòní. Torí láti bẹ̀ Ọlọ́run jẹ́ ká burú ṣẹlẹ̀ sọ́ta yín. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú gbígbà nǹkan mú lọ́wọ́ èèyàn lọ́jọ́ tòní, kó má fi nǹkan sọ́tí fún ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ kíyèsára. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ìbálòpọ̀ pẹ̀lú ẹni àjèjì lọ́jọ́ tòní, kí wọ́n má fi kí má ti bẹ̀ kó nǹkan tí kò dára tàbí kó má ti bẹ̀ gba ògo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì. Kẹ́ kíyèsára, ẹ̀ ní rí wàhálà, ẹ̀ ní rí ìdààmú ní agbára ní ọwọ́ Ọlọ́run bá. Nípa ọ̀rọ̀ iṣẹ́ á lọ dáadáa bó ṣe yẹ kó lọ. Relationship yín náà lọ dáadáa bó ṣe yẹ kó lọ ní ìwọ̀nba. Bẹ́ẹ̀ sì ni nípa ọ̀rọ̀ orí owó ṣeéṣe kí rí owó kí ó fẹ́ gíbá kan ní ìwọ̀nba lọ́jọ́ sí tòní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní.
oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ọjọ́ tó gbà kíyèsára dáadáa ní láàrin èèyàn àti mọ̀lẹ́bí pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́jọ́ tòní ó gbà kíyèsára dáadáa ó gbà kí ẹ wà ní ìfura púpọ̀ lọ́jọ́ tòní jọjọ́ tó ṣe pé ó ṣeé ṣe kí èèyàn kan nù mọ̀lẹ́bí wọ́n fẹ́ lérò ńgbà tí ó tọ́ sí yín o wọ́n fẹ́ lérò ńgbà tí ó tọ́ sí yín lọ́jọ́ tòní pàápàá ní àyíká ilé yín ẹ kíyèsára dáadáa ó dára kẹ́yìn tẹ́ ń lò làwọ̀ ìkẹfà lẹ̀ mọ́ṣẹ́ yín kẹ́ mind business yín dáadáa lọ́jọ́ tòní àwọn èèyàn tó rọ̀gbà yín ká lè fẹ́ máa rí èròǹgbà bí sọ́ta yín lásìkò yìí kódò lè jẹ́nu family ọmọ èròǹgbà tí ó tọ́ sọ́ta yín wọ́n lè láwọn lọ́la tí ó da sọ́ta yín lọ́jọ́ tòní gan pẹ̀lú kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ láti bí family lọ́jọ́ tòní ẹ ṣe prayer dáadáa ogun ìdílé kí ó má borí yín rárá lọ́jọ́ tòní ó sì ṣe kí ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ spiritually láti inú family ní ọjọ́ tòní ọwọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní náà sì gé ẹ gbọ́dọ̀ ní pé ẹ̀yin fi ṣẹ́yìn dá èèyàn kan nù family pé lágbájá wá support mi lágbájá bá mi ṣe nǹkan báyìí kó má jẹ́ pé ẹni náà máa ṣiṣẹ́ yín ní ìṣekúṣe kí lè má sì fa àkóbá fún iṣẹ́ yín èyí ní ọjọ́ tó ṣe pé ní láti fi falẹ̀ mọ́ nǹkan yín fúnra yín ẹ fi gèsè ti ara yín ẹ fi plan ara yín dáadáa ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọ mọ́ nǹkan family rẹpẹtẹ lọ́jọ́ tòní responsibility family lè dédé dìde ní ọjọ́ tòní tó ṣe pé ẹ máa fẹ́ pa iṣẹ́ tì gan fún táfẹ́ àfẹ́ ti àwọn kan tètè plan fọjọ́ tòní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ kí ìsara lọ́jọ́ tòní ẹ má jẹ́ kó àfẹ́ ti ẹ̀ jù tó bá jẹ́ pé nǹkan tẹ́ lè balance ní ẹ balance ẹ̀ mọ́ra wọn ṣùgbọ́n nǹkan tó jẹ́ task tó wà lọ́wọ́ yín lásìkò yẹn rí dájú pé ẹ falẹ̀ mọ́ láláì jẹ́ pé nǹkan kan ti àfẹ́ ti ṣẹ́yìn rárá lọ́jọ́ tòní task tẹ̀tì níwájú yẹn náà ni kí ẹ falẹ̀ mọ́ kọjọ́ tòní lè dára kí ó lè sunwọ̀n ẹ bá falẹ̀ mọ́ṣẹ́ fúnra lára yín lẹ́yìn nìkan tí ẹ tẹ̀lé àwọn àlàkalẹ̀ wáyé iṣẹ́ á lọ dáadáa relationship yẹn ó lè rí bákan níparí owó náà ṣeéṣe kí ire owó kí ó wọlé fún yín díẹ̀ ní ọjọ́ ti tòní brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́ kò sí wàhálà kò sí ìdààmú lọ́jọ́ tòní ọjọ́ tòní ẹ máa wà very creative ọpọlọ yín á jí pépé àwọn idea tó wá sí yín lọ́pọlọ yìí ẹ lò lọ́nà tó máa gbà tayọ ẹ máa rí nǹkan ìdùnnú dáadáa lénìí ẹ máa rí nǹkan ayọ̀ dáadáa lénìí kódà ó lè wá ní ìwà owó ó lè wá ní ìwà promotion ó lè wá ní ìwà pé kí ẹ pàdé àwọn ọ̀rẹ́ tuntun tó ṣe pé wọ́n á mú kí inú ìdùnkayọ̀ yín kún ìdùnnú wà láyìíká yín lọ́jọ́ tòní tẹ́yìn náà bá ń ṣiṣẹ́ ẹ ṣe àwọn nǹkan ìdùnnú bóyá kẹ́ gbọ́rin àbí nǹkan kan tájí ń jà yín tàbí kí iṣẹ́ máa lọ dáadáa gbogbo eléyìí tí ẹ bá ń ṣe iṣẹ́ á máa lọ dáadáa gbogbo nǹkan á lọ dáadáa fún yín lọ́jọ́ tòní kò ní sí wàhálà kò ní sí ìdààmú ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa wà láàrin èèyàn tó lólùfẹ́ yín lọ́jọ́ tòní torí nǹkan bíi pleasure la máa wọ̀n yín lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ní lọ́jọ́ tòní náà ó ṣeéṣe kí ire owó kó wọlé fún yín pẹ̀lú iṣẹ́ náà sì lọ dáadáa magenta jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní ní oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní ọjọ́ tó gbà kíyèsára ló jẹ́ fún yín láàrin ẹ̀yin àti àwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí ẹ̀yin àti kọ́tọ́mà lè ní ìṣù lọ́jọ́ tòní ẹ̀yin àti èèyàn kan tó súnmọ́ yín lè ní ìṣù lọ́jọ́ tòní ẹ sì lè fẹ́ go through àwọn stress kan for the cause of your brother sister bí èèyàn kan tó súnmọ́ yín pẹ́kípẹ́kí lọ́jọ́ tòní tá a fẹ́ bí stress díẹ̀ fún yín lọ́jọ́ tòní ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín torí ẹnu lè gbé yín lọ́jọ́ tòní ẹ ṣọ́ra ṣe tẹ́ bá ń bínú lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín kẹ́ má sọ̀rọ̀ lójijì tó ṣe pọ̀rọ̀ yẹn máa padà ló against yín ní ọjọ́ iwájú ẹ kíyèsára dáadáa àwọn nǹkan tẹ̀sí ti gbé ṣe ẹ má wulẹ̀ polongo ẹ̀ lọ́jọ́ tòní ẹ ṣó mọye dẹ̀ sí mọ́ níní ṣó mọye mọ́tò tí mo ti rà ṣó mọye nǹkan tí mo ti ṣe ẹ jìnnà tí gbogbo orúfẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ tòní ẹ má fọ̀ bù rárá kọ́ má ti bẹ̀ gbé ọ̀tá yín ṣubú lọ́jọ́ tòní o ẹ gbọ́ ìkìlọ̀ kí ẹ mú lò kọjọ́ tòní lè dára kí ó lè sunwọ̀n gbogbo nǹkan tí ẹ bá ń wò pé ó ń gbé yín nínú láti sọ ẹ sọ dìgbà míì láti sọ ẹ má wulẹ̀ sọ lọ́jọ́ tòní torí àwọn kan míì wà tẹ́ máa sọ lọ́jọ́ tòní tá a fẹ́ dàbí ìgbà pé ọ̀pọ̀lọpọ̀ yín lè fẹ́ máa regret pé kí ló tẹ̀lé tí mo sọ ẹ̀ jáde kí ló yẹ tí mo gbé gbèsè báyìí ẹ kíyèsára dáadáa ẹ falẹ̀ mọ̀ṣẹ́ kíṣẹ́ lè lọ dáadáa lọ́jọ́ tòní ní ti béèrè owó náà sì ré ibòmíì tẹ́rù kan owó sí lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ó fẹ́ rí bákan kí owó yẹn kó fẹ́ rí bákan lọ́jọ́ tòní bu nǹkan tẹ́ bá ń retí àwọn ilé fún yín ní ìrọ̀rùn lágbára lọ́wọ́ Ọlọ́run bá mo fi yẹn ṣe prayer fún yín nípa ìrọ̀ iṣẹ́ lọ dáadáa tẹ́ bá falẹ̀ mọ̀ṣẹ́ dáadáa bẹ́ẹ̀ sì ni owó ṣeé ṣe kí ó wọlé fún yín díẹ̀ tí Ọlọ́run bá fún yín ní grace rẹ̀ tẹ́ bá falẹ̀ mọ̀ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 10 láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wá pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo á jẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.